Africa Content TV. Nínú àwọn fújì ìjìmọ́ra o kò sẹ́ni ilé dàbí o kéwàá Àyìndé máa ṣàánẹ́pọ̀ wọ́n ní tiwọn wẹ́sẹ̀ bóyìn ní àtọ̀ gbogbo àwa tó kù kó ọba tó ìrànwọ́ tiwọn là bá ẹ̀ka ó tẹ̀lé wa kiri ni o ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìbásùn ẹ̀yìn wa kí làwọn ń jà fún Paso kí làwọn tún wá kí làwọn ń jà fún Baraka èyí mi gan kí làwọn ń jà fún ẹsẹ̀ fún lẹ́yìn ká máa dúpẹ́ àmọ̀yọ̀ ní fújì tó ń fọ́ láti wá tọ́rọ́ kí làwọn ń jà fún o lẹ́yìn kẹ́ máa dúpẹ́ o Paso bá ká ibi tẹ́ dé ibi ẹ ti ń bọ̀ Paso ibi tẹ́ ṣì ń lọ Paso kí làwọn ń jà fún ọkọ ẹ̀mí àmì kárórì ká máa gbàdúrà jíbọ̀ o ká máa kọrin tọ́dún fáwọn tiwa o stress tó ń bẹ nílùú Nàìjà ó bá ká ó ti pọ̀ jù àfi ká gbé kúrò lára wọn tiwa ibà àti owó tẹ̀ jíbọ̀ àwọn tẹ̀mí wọ́n sọ̀bọ̀ ẹ̀ wọ́n ti mọ̀ mí wọ́n mọ̀ mi mọ́ style mi ò Jíbọ́lá o wọ́n mọ̀ mi mọ́ style mi ò Paso wọ́n mọ̀ mi mọ́ music mi ò Jíbọ́lá o wọ́n mọ̀ mi mọ́ logo mi ò Paso. àwọn tèmi wọ́n sábọ̀ ìnà sọ pé orin tí bá ń kọ́ kò lè rẹ̀ wọ́n táwọn kan bá ń jó kò lè rẹ̀ wọ́n orin tí bá ń kọ́ kò lè rẹ̀ ṣá táwọn kan bá ń jó kò lè rẹ̀ máa ṣe ìjọba tó kàn fújì Paso. Alábí ní ẹ̀hún Paso ní ẹ̀hún Alábí ní ẹ̀hún ọlọ́dà àdìrà sí ìlàtún lè rí o nígbà sí òye ẹ̀tún dá Alábí wọn rẹ̀ o. wọ́n sábà iná sọ pé orin tí bá ń kọ́ kò dá lè ṣá táwọn kan bá ń jókòó lé ẹ̀wọ̀n. ó tọkùnrin yóò máa sọ Baraka ọlọ́nu bá ohun tó kù ní yẹn máa sọ káṣe fàájì ìbáwọn tiwa káṣe fàájì ìbáwọn tiwa àwọn tí wọ́n ń sẹ́bọ̀ ẹ̀tàn kó wa jẹ ẹ jẹ́ ká dùn wọ́n nínú ìlà wọn ń jà fún Paso kí ló tún wá ẹsẹ̀ ẹ̀tọ́ lọ́wọ́ ò ti ṣe Alábí ìmọ̀lẹ́ o ìkọjá ayò létúkù o ìbá àti owó ẹsẹ̀ kúnlékúnlé bẹ́ẹ̀ni kan bá ń jà pẹ̀lẹ́ nìkan nísẹ̀yìn o nísẹ̀ntúrì yìí o ìkọjá ayò ní Paso Alábú ẹsẹ̀ o ẹ̀fà ẹ̀ka kúnlẹ̀kùn ẹ káàbọ̀ sílé agbára bá a sẹ́kù. wọ́n ní mo lẹ́rù kú mo rí rìsáìmù tẹ́ bá rí mi ayé máa ṣọ̀tẹ̀ kó wa bá wọ́n ní mo kárí sódà sókè mo ga bá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá bọ́ọ̀sì ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá bọ́ọ̀sì ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀làdúnkàn ó ṣàtìrí ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá. olórí tó kọrin sẹ́yìn lù. olórí tó kọrin sẹ́yìn lù kò létí ní ìyàbí kò fẹ́ gbá kò fẹ́ gbọ́ ní ìyàbí kò létí o. gbọ́ olórí tó kọrin sẹ́yìn lù ẹ jọ Paso ẹ gbọ́ advice mi o fún gbogbo àwọn àtàkùn fújì jìbọn lọ́pàá sọ a ò ní bí ìjà lágbára ẹ̀ka mọ́ ẹ jọ
àtúnṣìbì yóò jí wá advice ní ẹ fún advice from government Basila ìmọ̀ràn látẹnu ìjọba advice from government ní ẹ fún ìmọ̀ràn látẹnu ìjọba advice from government ní ẹ fún ìmọ̀ràn látẹnu ìjọba Alábí ní ìta ètò Alábí ẹsẹ̀ o lábàá ẹ̀ka kúnlẹ̀. àwọn ìyàwó náà mi kan làbá ẹ̀ka ọlọ́gbẹ́kùn lè sọ̀fà tó bá ká orí ìyá mi ò mi ò ẹlẹ́dá mi ò mi ò gbọ́ wọn fẹ́ kó bọ́lá mi ò gbọ́ wọn máa jẹ́ kọ́. sọ́fún ó yá àwọn ọ̀tá wa wọ́n jàgolo dé bọ̀tá. ọlọ́run kan òun ló délé ìsílẹ̀ bá a ṣíà. Ajíbọ́lá bá sọ wá ọlọ́run kan lórí oko 1000 olóde lè sí ẹ̀mí àsíládìdẹ́tu ẹ̀wòrò apá ọ̀tún àtàgbà òsì Jíbọ́lá 1000 ọlọ́run kan ní àhó. olórí oko 1000 èèyàn kúrò ìrẹsẹ̀ àgbàdá oko ká ẹ̀sẹ̀ ojú wa ọ̀ka. Ajíbọ́lá bá sọ wá ogún kálẹ̀ ọ̀gá wa Embassy Solution ẹ jọ̀wọ́ ọmọ ń bọ̀ bá a sílá èjìkú kálẹ̀ mọ́ṣú di oṣù ìwé bá a sílá bàgà àti pátí pẹ́ iṣẹ́ mọ́ṣú di èjì oṣù àwọn ẹgbọ́. ọlọ́gbọ́n ọ̀kẹ́ bàjẹ́ o Alábí ìmọ̀lẹ́ o. ogún kẹlẹ̀ sàkẹ́lùwò ọmọlámínà 6.1 million olúwo ogún kẹlẹ̀ mọ̀ṣọ́. sàkẹ́lùwò ọ̀gá ti sọ́bù. èyí bá yà sílẹ̀ wọn kà yẹ ṣe sàkẹ́ ìlọ́lùwò mọ̀ṣọ́ wọn. Sàkẹ́lùwò máa mú lànà ọmọlámínà tó talẹ̀ tó kọ́lé ohun kankan ní 60/120 àwọn abẹ́ lọ́hùn kò máa padà sẹ́yìn ìmọ̀. Sàkẹ́lùwò kọ́kọ́ bù ní o ọmọlámínà tó talẹ̀ tó kọ́lé ohun kankan ní 60/1 million àwọn abẹ́ lọ́hùn kò máa padà sẹ́yìn ìmọ̀. Maduro rọgọ Marosa egungun ní ilé ọjọ́ gbọ́dọ̀ dúró bòdì kálámì sọ̀rọ̀ rẹ̀ kò lọ sí ẹgbẹ́ wọn ní ẹ̀dánù dúró ọlọ́run kan ló sọ bẹ́ẹ̀